dòní dọ̀lá kò sí wàásí kan tẹ́ ẹ léṣe lórí ipá ìyókọ́lẹ̀ bẹ kàkà kí ń sẹ́ pé kó máa bà wá ló kọjẹ́ tá a fi gbà yín bọ́ kò sí wàásí tẹ́ léṣe lórí ẹ̀ kóòtù gàgà. Bàbá wa US imam wa ní settlement in the court àwọn ò gbọ́ rí settlement out of the court in làwọn gbọ́ rí. Bí ẹ bá ní ẹ fẹ́ kọ́rọ̀ ó parí bóyá kí n sọ pé bóyá gan kọ́ láti 2020 ni mo ti ń rí fídíò apology ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run gbogbo ẹ̀yin bàbá tí mo tanu sí kódà àwọn gbé wọ́n fi Yorùbá kan gbé ọ̀rọ̀ náà kalẹ̀ tí ò tẹ́ wa lọ́rùn a sì sọ fún wọn pé Yorùbá tẹ́ fi gbé kalẹ̀ yóò dá ilé mo bọ́lá yàyà ajó yín wọn pé Yorùbá tẹ́ gbọ́rọ̀ ìkalẹ̀ yóò tẹ́ wa lọ́rùn kí lọ́rọ̀ náà wọ́n ní gbogbo ibi tí mo ti sọ àsọ lé mo wá pè wọ́n mo ní ibùdó ti sọ àsọ dáa wọ́n ìbúlé lọ́rọ̀ àwọn bàbá wa ìbá ni èmi ò rí èyí tẹ́ ẹ sọ tó dára níbẹ̀ tí a sì mọ̀ kọ́ mi èkó làfà ìwọ̀nba ní Yorùbá wọn lè nípọn mọ́ àwọn àgbékalẹ̀ kan bẹ bí Yorùbá jẹ́ ìjìnlẹ̀ Yorùbá kò lè rí ìgbékalẹ̀ bí àwọn tó mọ Yorùbá gbọ́ bá túmọ̀ rẹ̀ fún yàn lè yóò tó mọ̀ pé àti wíkúwí lòun wí so irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń sá wọnú ọ̀rọ̀ Alfa Saheed tí wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ wọn ò ní mọ̀ pé ibi tí ayé ó gbé ọ̀rọ̀ yẹn lọ rèé táwọn yẹn sì ní etí tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ nígbà tí mo jọ́ kan náà àwọn tó pe àfa pé àgbékalẹ̀ yẹn nípa pé èyí tí mo fi sàsọlé lórí ọ̀rọ̀ àwọn bàbá arúgbó kò sí èyí tó dá ń bẹ́ ń tẹ́ ẹ fẹ́ jà fún tẹ́ ń torí ẹ sọ̀rọ̀ kò kàn wọ́n bàbá yìí àwọn jálàbí ilẹ̀ ń bá sọ̀rọ̀ ìkankan náà àwọn bàbá yìí tó jẹ́ pé jálàbí ní fi ń jẹun òsì àwọn ẹlẹ́bọ àfànlá àwọn ẹlẹ́bọ lè ń bá sọ̀rọ̀ ìkankan náà àwọn bàbá yìí tó jẹ́ ẹlẹ́bọ òsì tẹ́ bá ní súfí ń bẹnu àgbàyùn oní súfí ni wọ́n àwọn ní ẹ̀sì pàwà ní kíw kò sí tẹ́ fẹ́ sọ nípa ìsìjẹ́súfí wọn ẹ̀ lè fẹ́ bọ́kọ́ wọn lọ́rùn mọ́níhájù wọn lè yàtọ̀ sí mọ́níhájù yín àdìyàn sí yẹn so àwọn kan wá ń bẹ nínú mọ́níhájù tí wọn ti ń ba ọ̀nà yẹn jẹ́ tá bá rí àwọn tí ń ba mọ́níhájù tí wọn jẹ́ ìyẹn mọ́níhájù ìjẹ́súfí yẹn tí ń ba jẹ́ kì í sọ̀nà tí wọn nìkan ní ní kàdá tá bá wọnú àwọn ẹgbẹ́ mi náà lọ́ndẹ̀ ìsìn kàdá mẹ́bẹ̀ mo sá sọ àwọn ọ̀rọ̀ yẹn fáfá jọ náà àfá sì tún ọ̀rọ̀ yẹn sí so ọ̀rọ̀ yẹn ìlọ́tún ọ̀rọ̀ yẹn sí tá àfá lọ́tún ọ̀rọ̀ yẹn sí ó confuse mi torí mi ò rí Alfa Saheed Shittu gẹ́gẹ́ bí ẹni tí ó lè gbọ́rọ̀ sí rú mi lẹ́nu tí rú mi bá fi wá bá Alfa Saheed sọ̀rọ̀ tí wọ́n sì ní ó dá ókè Alfa Saheed mo ti gbọ́ tí wọ́n dẹ̀ lọ yí ohun yẹn padà dájúdájú àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹni yìí ló le ẹ̀mí rẹ̀ ò le tí a sì mọ̀ pé ọ̀rọ̀ máa lè ń gbà mí lóòótọ́ tẹ́ni tí ó sọ̀rọ̀ náà ó sì le ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò ní le kókàn rẹ̀ ni sọ fún wípé ọ̀rọ̀ yìí le o ẹ̀yin gangan ìyẹn líle ní yíò ìlókù ó wà kó lè gbà á so Alfa Saheed wọ́n tó wà ní ẹni tí ń gbà á so bí báwọn sọ̀rọ̀ tí ó wá báwọn sọ̀rọ̀ yìí tẹ́sì gbà yẹn ló wà nù tó confuse mi so ó mú mi fọ́ fún wọn gan èmi ò mọ̀ tẹ́yẹn lè kó dání tí ó fi wá ní lòun fi ra ọmọdúwàbí lọ́wọ́ mi tó ń tọ̀ mú sí lọ́mọdúwàbí dá kò sí tẹ́yẹn lè fi ra tó bá jẹ́ pé tẹ́yẹn lè fi ra wà lọ́wọ́ wa ní ọwọ́ ìdísá wá lówó lọ́wọ́ ni àwọn olówó ń bẹ kárí lẹ́gbẹ̀ẹ́ wa àìlè gbàbòsí ni ò jẹ́ kí ọlá wọn ó sàn dọ́dọ̀ wa nígbà tá àfà wá rí báyẹn ó wà ní tó jẹ́ gbogbo pé ẹni yìí a jẹ́ wípé bó bá ti rí èèyàn sọ fún pé nǹkan yìí ò dá ó rẹ́ díẹ̀ àti fi tí ò dá yẹn lẹ̀ tẹ̀lé tó dá ta ni mí sí ó lówó lọ́wọ́ jù mí lọ náà ó lówó lọ́wọ́ jù mí lọ ó ní gbajúmọ̀ lára jù mí lọ àwọn èèyàn mọ̀ jù mí lọ nípa tọ́jọ́ orí náà Alfa Saheed yóò jù mí lọ lọ́jọ́ orí àjùlọ yẹn lè mọ́ gùn rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n mo sáàmọ́jú orí tèmi yóò jù mí lọ mọ́ mọ́ Abdul Karim yìí orí eléyìí ò pé ẹjá dìdí tẹ̀kù láàrin wa òpónú ayé àtọ̀run ni mọ́ mọ́ Abdul Hakim ẹlẹ́gbẹ̀ẹ́ kọ̀ mọ́ mọ́ ẹ̀yẹ kí n kọ́kọ́ sẹ̀ ẹ̀dàkùn ẹ̀yin tẹ́ jọ́jọ̀ pé kọ́kọ́ bá sí pé fún kí n tó blọ́pẹ̀ ẹ bá mi fi kọ́mẹ́ǹtì bùn ní èpè ẹ
ẹ bá mi bú because ní tá à ń ṣe kọ́ ló ń ṣe so bá rẹ̀ tí ò níṣẹ́ èmi ò mọ̀ so ẹ bá mi da kọ́mẹ̀ntì bo kọ́mẹ̀ntì yẹn this stupid momo yìí màá delete màá block ẹ̀ bọ̀tẹ́ kọ́kọ́ bá mi ẹ kọ́kọ́ bá mi já lépè ẹ bá mi já lọ́rọ̀ náà tó bá wá jẹ́ pé tá à ń dà fún lórí ọ̀rọ̀ Alfa Saheed ni wípé ṣe bí àáfà àti tọrọ àforíjìn kí ilẹ̀ tó ń bá a jà fún tá a bá wá rí nínú àwọn tí wọ́n láwọn ò ní gbà àfi kíjà yẹn ó délé ẹjọ́ àfi kóun náà ó ṣe báyìí àfi kọ́rọ̀ dọ́rọ̀ ẹ̀wọ̀n tí wọ́n wá ń sọ wọ́ọ́lẹ̀ wípé ọjà àwọn fẹ́ fọ̀rọ̀ náà ya Ọlọ́run ó sì ń tèmi fẹ́ gbà ọ̀rọ̀ yẹn náà tẹ́lẹ̀ ó dàbí bá rí nínú àwọn tí wọ́n rò pé mò ń ṣe tàwọn tó lòun ò ní gba ọ̀rọ̀ náà ó súnmọ́ kó ṣe pé àìgbà tí ò bá ní gbọ̀rọ̀ ni ó jẹ́ kémi àti ẹ̀ náà tó ojú ara wa pé nígbà tẹ́ ẹ̀ bá gbà ní ìsìn kí lẹ fẹ́ gbà kan tẹ́gbẹ̀ mí ni àní kí wọ́n fojú fo ọ̀rọ̀ yẹn kún kálukú wà láàyè rẹ̀ bá bá lè bára wa sí ká máa bára wa sí bá bá sì lè bára wa sí mọ́ ká máa sálámà síra wa kíkó owó dúró sílé ẹ̀ so ìṣesí tèmi nìyẹn o mi ò mọ tí àwọn tí Malam Yusuf sọ wípé ẹ̀yin yẹ bàmí ló kọjẹ́ ẹ wá kílẹ̀ ara yín níwájú ìjọba tí wọ́n sì sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ dáríjì wá tọrọ wọn ò sì padà dọ́dọ̀ ìjọba mọ́ fáìlì wọn ti wà wájú ìjọba láti pè wọ́n bí ẹ wá jẹ́jọ́ nígbà tó sì ní ẹ foríjì mí Malam náà ló kọ lẹ́tà fúnra ẹ̀ ó sì fi ránṣẹ́ sí wọn pé tọ̀ ìṣẹ́jọ́ mọ́ wọ́n ti ní foríjì àwọn. tó bá wá jẹ́ pé táwọn ṣàlàyé fáwọn tí wọ́n ń bínú lórí ọ̀rọ̀ Alfa Saheed ìní wípé kíkó wọ́n fọwọ́ wọ́nú tá a wá tún rí tí wọ́n ń fọwọ́ wọ́nú díẹ̀díẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ tún wá máa bá wọn jà lórí pé sásìkò tó yẹ kí wọ́n fọwọ́ wọ́nú nìyẹn èmi ò rí ẹ̀ sọ̀rọ̀ mọ́ fẹ́ tó bá nìkan ṣe tí wọ́n ti fọwọ́ wọ́nú ẹ̀ parí ọ̀rọ̀ fún wọn bájọ sí bá kù kàjọ mọ́ sí bí ò bá jáde sí mọ́ kó wó gbélé bàbá ẹ̀ kò wá pẹ́ bí alẹ́ àná ni mo wá rí fídíò kan eléyìí tí agbẹjọ́rò àwọn ẹgbẹ́ wa nílọrin tó fi ń fọ èsì ọ̀rọ̀ fún bàbá wa ọlọ́lá wa barrister US Imam lọ́yà náà agbẹjọ́rò náà ó jẹ́ agbẹjọ́rò fún àwọn ẹgbẹ́ wa nílọrin nígbà ìdápọ̀ ẹgbẹ́ wa nílọrin ọ̀wọ̀ ẹ̀mẹ̀gbẹ́ tí mo ń wí ẹni afẹ́ lámà àmẹ́ni tí ń fẹ́ ni wa alaikum salam àwọn ẹgbẹ́ wa nílọrin wọ́n láwọn ṣetán láti mú ọ̀rọ̀ náà ní fúfúyẹ́ wọ́n wá fi condition sí condition yẹn ẹni bàbá wa US Imam wá sọ̀rọ̀ lé lórí irú condition wo lè yé ẹ dákọ̀ ìfarabalẹ̀ gbọ́mí ẹ̀yin ọ̀dọ́gbọ́n o ẹni afẹ́ lámà ẹgbẹ́ yín lọrin náà ní ẹgbẹ́ wa lọrin ẹgbẹ́ yín lọrin so agbẹjọ́rò yìí ó wá fèsì lórí ọ̀rọ̀ bàbá wa US Imam so kí ni condition tí àwọn ẹgbẹ́ wa nílọrin yìí gbé kalẹ̀ wọ́n ní dandan gbọ̀n olùjẹ́jọ́ àwọn gbọ́dọ̀ wá sí court kó wá kọwọ́ bọ̀wé kí settlement yẹn wá láti inú kóòtù gangan bàbá wa US Imam wá ní settlement in the court àwọn ò gbọ́ rí settlement out of the court làwọn gbọ́ rí bí ẹ bá ní ẹ fẹ́ kọ́rọ̀ ó parí èwo làbùrọ̀ tó ṣẹ̀ṣẹ̀ wọ court ṣé bí ẹ̀yin lẹ gbẹ́jọ́ lọ sí ilé ẹjọ́ ẹnu káyọ̀ kan pé ilé ẹjọ́ tí ń gbẹ́jọ́ náà ní wípé ẹjọ́ náà àti róyí solution fún o nígbà tí ìṣẹ́jọ́ pànìyàn kìí ṣẹjọ́ raping kìí ṣẹjọ́ àwọn owó ló jẹ́ àwọn criminal something yẹn kìí ṣẹjọ́ ẹ̀ èyí tàwọn yìí náà bó ṣe tóbi tóun bailable offense ní ẹjọ́ tó ní bẹ́ẹ̀lì nínú ni ẹ̀mí oníkálùkù ti wá rọ̀ fọ́lọ́ nìyẹn láti gbà fọ́lọ́ lórí ẹ̀ tó ṣe déédéé ń táwà ń fẹ́ kádà fi àlejọba láàrin wa èmi ò ní nǹkan mi tí mo fẹ́ lórí ẹ̀ tó jù yẹn lọ mi ò fi kéèsì oníkéèsì kankan wá followers èyàn lè tẹ̀lé mi nítorí tọ́lọ́run èyàn sì lè padà nítorí tọ́lọ́run ok ẹlẹ́fẹ́ dárí jiyàn
ẹ náà fi kó dé court. Ìyẹn ni bàbá wa US Imam wa yàn nàná ewé làbúrò wọnú kóòtù lọ. Ok, nínú fídíò yẹn lèmi náà ti wá ń wò gà òótọ́ ni ewé kí làbúrò wọnú kóòtù lọ lóòótọ́. Malam Yusuf Akadip ni gbogbo yín máa ń ran yín mọ́ àwọn gbàwọn èèyàn lọ́kọ́ tó àwọn lè sí ìsàforíjì o kèrè tó oṣù méjì sóní àwọn tí Malam Yusuf sọ wípé ẹ̀yin yẹ bàmí ló kọjẹ́ ẹ wá kílẹ̀ ara yín níwájú ìjọba tí wọ́n sì sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ dáríjì wá tọrọ wọn ò sì padà dọ́dọ̀ ìjọba mọ́ fáìlì wọn ti wà wájú ìjọba láti pè wọ́n pé ẹ wá jẹ́jọ́ nígbà tó sì ní ẹ foríjì mi Malam náà ló kọ lẹ́tà fúnra ẹ̀ wọ́n sì fi ránṣẹ́ sí wọn pé tọ̀ ìṣẹ́jọ́ mọ́ wọ́n ti ní foríjì àwọn. ìbẹ́nu wọn tó sọ pé Alhaji wa Oríyọmí Hamzat ló bá bẹ̀bẹ̀ tí í ṣe bàbá aládò bàbá akéwì yìí Awíkonko dòní Awíkonko pẹ̀lú Malam Yusuf wọn ò dún kọ́ọ̀tù bá ìjọ òrùjọ́ wọ́n sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ náà ni wọ́n sì fún condition ọ̀rọ̀ báyìí tó sọ nípa mi lọ yí padà kìí ṣe ìròyìn mi kò bà mí ló kọjẹ́ nù ó sì lọ tún ṣe Awíkonko àti Malam Yusuf pàdé kọ́ọ̀tù máa nígbà tó ti wá látẹ̀mí Malam Yusuf Akadip láti yọ̀ǹda ẹ̀ tòun àti wípé Awíkonko tún jẹ́ ẹlẹ́sìn míì tún nù so àwọn àpèjúwe pọ̀ rẹ́gẹ́dẹ́ nínú wọn ni ọ̀rọ̀ ọmọ mi àbúrò mi Yahya Gambari wà kò sí ìtòdé kọ́ọ̀tù nù ẹ̀ mọ́tà nìyẹn àpèjúwe kan nìyẹn ẹni tó bá wá ní dandan gbà ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ dé court àgbọ́sà wá sí court ni ká yanjú ẹ̀ láàrin ara wa ọ̀rọ̀ náà ti yanjú láàrin míì tí máa tẹ̀lé ni pé bẹ́ẹ̀ nìyẹn bá ti jáde kó nu court wọ́n ti tún wá dẹ àwọn bóyá fìgìláńtẹ́ ni bágbófinró ni bọ́lọ́pàá ni wọ́n sá ti mọ bí wọ́n ti máa dẹ trap yẹn lè pé ń kún un kóòtù báyìí dé àwọn agbófinró mi ó kàn tún gbé ni wọ́n lò lẹ́jọ́ kan jẹ́ lọ́dọ̀ àwọn tó sì jẹ́ wípé àníyàn pé àwọn fẹ́ kakant ní bẹ́lẹ́mì everybody yín pé nǹkan báyìí ṣẹlẹ̀ àwọn àgbọ̀dọ̀ sí báyìí pé tàbí òjòjọ́ kan lọ. Waheed Salami only they have not invited them. Malam give them some days before he filed it to court. Most especially Baba Alado gbogbo nítorí ó jẹ́ ṣe bí kò sápadà wọ kóòtù mọ́ kí ló dé tí wọn ò sọ yí pé gbogbo ẹ̀ ẹ jáde nínú kóòtù kó tó yanjú níta fẹ́ lónìí yẹn so brother Waheed Salam ẹ bá dàgbà padà sẹ́yìn àti Yahya Gambari tẹ́ẹ̀kọ́ ni àti kíníkà ni kò séyìí tó dénú kóòtù mọ́ la fẹ́ lò agbára kí Malam sọ wípé ẹ pàdé mi ń kóòtù ẹ wá kọwọ́ bọ̀wé nínú kóòtù ń bẹ nígbà tí a ti kọ̀wé wọn kalẹ̀ so fífẹ́ cascos tí ń bẹ lẹ́mi everybody tẹ́ ti fi hàn kò lè jẹ́ kéèyàn ó gbà yín gbọ́ láti pẹ́ mọ́ wọ́ọ̀rì sí bí ẹ ti ní ẹ mọ́ bọ̀ ẹ lọ́dá tẹ́wàá padà tó sọ ìdálẹ̀ sáàrin àwọn olólùfẹ́ tẹ́jọ́ fẹ́ràn ara wọn pé because ẹni tí ẹ fẹ́ bá ṣẹjọ́ táwọn olólùfẹ́ bá sọ̀rọ̀ pé mọ́ wọ́ọ̀rì ẹ lọ ọ̀rọ̀ náà ti yanjú tẹ́sì dénú kọ́ọ̀tù ló ti yanjú lóòótọ́ tí wọ́n jáde bọ̀ wá tẹ́lù míì mú sí èsì kí wọ́n fà fáyé múnú tá a sì ráwọn ẹjọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ lójú tiwa náà rí tí àwọn tí wọ́n ń tẹ́ àwọn ìjọba ń sọ wípé kò sí lọ́wọ́ àwọn bẹ́ni tó ní ẹjọ́ bá ti lóhun òṣẹjọ́ má kọ́dẹ̀ èyí tó jẹ́ mọ́rúdà ìjọba ni tẹ́kọ̀ pẹ́ ó kó lóun fẹ́ máa ṣẹjọ́ tó tóun but bẹ́ni tó ní ẹjọ́ bá ti lóhun òṣẹjọ́ mọ́ agbára àjọba kankan ò ká tí ì bá ti sọ̀rọ̀ ọ̀pànìyàn so ẹ̀yin ẹgbẹ́ wa nílọrin tí ẹ̀mí yín rọ̀ nítorí mú tẹ́mi yín fi rọ̀ débi ó dá afẹ́yọ̀dọ̀ ọ̀rọ̀ náà fọ́lọ́run ẹ jẹ́ kẹ́mi yín rọ̀ débi kò nídìí kó dé kóòtù náà ẹ jẹ́ kó rọ̀ débẹ̀ ń dẹ́fi máa jẹ́ ní ire lọ sábà kọ́rọ̀ yìí nìsín kò gbọ́n débi báyìí tẹ́lẹ̀ bí ẹ bá ti fi tó tọ́lẹ̀ lójú ọjọ́ tí ò ṣe é ọ̀rọ̀ tó yẹ kéèyàn ó ṣe tó tọ́lé lórí wọn ó gbọ́n mọ́yàn lọ́wọ́ ni ọ̀rọ̀ gbọ́n sẹ́mà àdúgbò ìlú kan tó ń pè ládé níyì ní gbogbo wa wà nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ nígbà tí a fi bọ́nà sí ni a ṣe tó láàfin mọ̀gbà tá a gbẹ́sẹ̀ kúrò ní ìlú Adéníyì tí kò wá yín fi ń wọ ìlú Adégbìtẹ́ lọ tó Adégbìtẹ́ dédé báyìí tọ́rọ̀ fi wá di pé ẹnìkan kò wá gbọdọ̀ sí wá lórí mọ́ àwa máa parọ́ mọ́ra wa pé kí ni mọ́tò tó ṣẹ̀ṣẹ̀ ra bribe ni ẹgbọ́ kúsẹ̀ parí rẹ̀ ní kí ní wọ́n fún lọ́wọ́ ẹ̀ ní gbogbo ní
wọ́n bùn yàn mọ́ká àké ní mẹ́ka kéèsì ni ọlọ́gba mọ́ká oníkà fipá káwọn fi parí ọ̀rọ̀ ni ó wá ń kí ọ̀rọ̀ bọnú ara wọn dáadáa ò wá gbọdọ̀ tẹ nìkan kan lọ́wọ́ mọ́ àmọ́ wá sọ wípé àmọ́ wá lọ ọ̀rọ̀ yẹn mọ́ ìjà ṣé bí ìjà bá ti parí látẹ̀yìnwá kí ni dáadáa tọ́lọ́run lè ṣe fún gbogbo wa wọ́n dà láì bẹ́ẹ̀ nìkan kan rí ká mọ̀ mọ́ ẹnìkan kan rí ta lẹni tí Ọlọ́run lè ṣe dáadáa fún ó bá géńdé nínú ilé olórí gẹ́nàsọ gẹ́nàsọ ṣé wọ́n ló bọ́ débi tó dé o in tó tọ́ tá a ṣe lásìkò tó tọ́ ló fẹ́ sọ thank you di 4q mọ́ wa lọ́wọ́ tẹwárí tí ẹ tó fẹ́ dáwọ́lé yìí bẹ́ẹ̀ bá mọ̀ tó máa ń tẹ́ ń ṣe èmi ò tún sọ fún yín o lè tẹ́yìn lọ́rùn lè mọ́tẹ́yìn lọ́rùn iṣẹ́ thank you lẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe sọ pé ọ̀rọ̀ náà sì ti fẹ́ tán ó ti tẹ́lẹ̀ mi wa iṣẹ́ thank you ni o ẹ má jí ó tó di 4q mọ́ yín lọ́wọ́ sẹ́rí ìgbé condition lé ọ̀rọ̀ tẹ́ sọ pé dandan gbà olùjẹ́jọ́ yín gbọ́dọ̀ wá ní kóòtù tẹ́ ti fẹ́ tì í mọ́lé tẹ́ ti fẹ́ rọ́pò ẹ̀ ìsọdọ̀nà yàkó gbọ́dọ̀ wá sínú kóòtù yẹn yóò sọ thank you di 4q mọ́ yín lọ́wọ́ o èyí tẹ́ fẹ́ ṣe yẹn dá o torí náà lórí ń táwa ń bá yín fà láti pìlẹ̀ nígbà ó ti tọrọ àforíjì yìí kìí sì ìsọdún kan ló fi ṣe kìí ìsọdún méjì ẹ yọ̀ǹda ẹ̀ kò sórúkọ tẹ́ sọ àwa náà gbogbo ọkọ̀ tí ò dára ẹ pè wá dòní dọ̀lá kò sí wàásí kan tẹ́ ẹ léṣe lórí ipá ìkọlẹ̀ ẹbẹ kàkà kí ń sẹ́ pé kó máa bà wá ló kọjẹ́ tá a fi gbà yín bọ́ kò sí wàásí tẹ́ léṣe lórí ẹ̀ ìsì tún ṣe rádáradá rẹ̀ dásìkò yìí ẹ dákun ẹwà ìgbékalẹ̀ tiwa ẹwà ìgbékalẹ̀ tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àtèpè tí máa ṣẹ́ ìní wọ́n tún mú tí wọ́n lọ́pọ̀ mọ́ra wọn wọ́n gé wájú wọ́n gé lẹ́yìn wọ́n wá tó fi wọ́n wá gbé orúkọ ọ̀gá rẹ̀ tó jọ rẹ̀ ti wá lamẹ́ríkà wọ́n wá gbórúkọ rẹ̀ wọn síbẹ̀ tó bá ti wá dárúkọ rẹ̀ wọn tán èpè tó ṣẹ́ tó yẹ pé ìmí ìbẹ́lẹ̀ àwọn èpè tó ṣe pé èmi gan ló ṣẹ́ fún ìmí ìbẹ́ tó ṣe pé mọ́láwù Yusuf ló ṣẹ́ fún ìmí ìbẹ́ tó jẹ́ pé wọ́n wá kó gbèpè oúnjẹ wọ́n wá kí orúkọ ọ̀gá rẹ̀ bọ̀ tó bá ti wá dárúkọ ọ̀gá rẹ̀ tán ọ̀rẹ́ wọn lamẹ́ríkà ń dárúkọ ọ̀gá rẹ̀ tó bá dé èpè ni wọ́n fi tẹ̀lé gbogbo àwọn ọmọ rẹ̀ ó fojú sunkún wọn ni o àná òníjẹrẹ wọn labalábá máa júwèé kí nígbà wọ́n bó ní láìlá a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run làwọn bẹ̀ ní àwọn èpè wàláhì ọmọlúwàbí kankan tó ojú tí ma fi wọ ọmọ tí ma ṣe pé tí yí ń pẹ̀rẹ̀ káàkiri yẹn nìyẹn ọmọlúwàbí olówó sẹ́kù láàrin ilé ìbáyìí tí sì ń sẹ́ èpè tó pọ̀ báyìí àwọn àyájọ́ ilẹ̀ Yorùbá yẹn yóò tún kí ìbọnú èpè yẹn dùgbùdùgbù máa járí wọgbó ni jágẹjàgá máa járí wọ̀lú àtìlú àtìbọ̀ kì í jágara tí ó gbádùn yàrá àwọn orí burúkú èpè mo rò pé ó ń darẹ̀ láàmú lórí káwọn nǹkan yẹn ó lè dùn wá subhanallah ládùn wa nìyẹn tí mo ti fò kọjá tipẹ́tipẹ́ ẹ̀mọ̀rú ọ̀rọ̀ táà ti fi tí ìgbọ́rí láyé ni ní àwọn ọ̀rọ̀ tẹ́tí ikún gbọ́ tí fi di agbọ́ ìyáláyà ọ̀rọ̀ ẹni afẹ́lámà agbọ́ àwọn wọ́n dáwà tó pẹ̀lú mọ́ wá sọ àwọn gbánúgbánú ọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ ńlá so etí ti gbọ́ ọ̀rọ̀ rí gbogbo tó ń sọ tó rò pọ̀rọ̀ gidi nìyẹn kò ní túnmọ̀ kankan máa farabalẹ̀ gbé síwájú ẹni máa wò látòkè kalẹ̀ bá wá sọ tọ́mọ̀ ìjẹ̀dá kò sí ẹ̀dá àti ló ṣe ní ìsìrí ọlọ́ fásitì àpá fẹ́ sọ̀rọ̀ náà ní ìsìnkí láà sọ ṣé irú èpè tó sẹ́yìn ní ìsìnkí àmà dáwé èpè padà fún ni táwà jọjọ kan náà so ìyá gbọ́ kàwádìí yá gọ̀mọ̀ èèyàn lọ́wọ́ ó mo sọ yẹpọ̀ mọ́rọ̀ tó rọrùn kàkà kí yẹn náà lè wà lórí afẹ́fẹ́ so bó bá gbọ́ kó lè lẹ́ẹ̀n ẹni afẹ́ làwọn mọ́kàn tẹ́ wí òmórí mi kò mórí kọ́mẹ́ntì yín kó lè lẹ́ẹ̀n ẹjẹ́ kí n dẹ́kítọ̀ rẹ̀ bí ìṣẹ́jú kan ni tá a bá fi kò tó wá hàn yóò mọ̀ rùkún pàtàkì níbi tí ń ṣe pé yẹn ń rò pé sọ̀rọ̀ lòun so àfikà fojú tàà fi ń wò ó hàn pé bó ti ń sọ̀rọ̀ yìí ojú ẹran lélẹ̀ yìí àwọn èèyàn gidi tó sọ̀rọ̀ sí bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn àfikà jẹ́ ó mọ̀ dí tí a fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nígbà tó bá sọ̀rọ̀ gidi tó bá jọ̀rọ̀ gidi dandan ní ká fún ní sí ọ̀rọ̀ yẹn tó bá ti jọ̀rọ̀ bọ̀dù kó wá gbọ́ sí orí afẹ́fẹ́ máa pé jágbàjàgbà ń járí wọgbó dùgbùdùgbù ń járí wọ̀lú jẹ́gẹ̀jẹ̀gẹ́ ní òjẹ́ ìjágagagagagá ní ògbádùn ṣokùṣokù kìí tán ní òdùsùsù ní kíní tó ta ní ó wà dájú wájú òkú ti yẹn ládúrún táàrán yìí a ní kíjà ó parí ẹ̀ ní gbẹ́mọ̀ ọ̀rọ̀ rẹ̀ pé ó fẹ́ kálà fi ogun ọ̀rọ̀ kan rí afẹ́ pé wọ́n ṣépè fáfá ní fúlání wọ́n ṣépè fún èmi yóò ṣépè fẹ́lómi náà gbogbo bí sí wá ń ṣe yẹn ẹ̀yìn ẹgbẹ́ wa nílọrin yìí wà sí wòlẹ̀ fẹ́ ṣe fún wa tí ó wà sí wọ́n wà yé wa débi táàfi wá sọ wípé ẹ̀yìn kọ́lẹ̀ gbéṣẹ́ ìfún lóòtọ́ kò sí tọ́ tẹ bá wá bá ìròrí yín débi tẹ́ fi sọ wípé ọ̀rọ̀ náà mo ti fẹ́ yanjú kódà agbègbè nǹkan tó pẹ̀lú ògbọ́lọ́
nǹkan náà máa dáa pọ̀ o ìròrí yẹn ìròrí tó máa dáa pọ̀ ni o ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo ní ìròrí thank you nínú ṣùgbọ́n condition for q ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti kàn náà pé ẹ kọ́kọ́ pàdé ní kóòtù kí inú yín ó tó lè yọ tá bá ní kí mú mọ̀ràn wá lórí ẹ̀ nítọ́ tó bá yẹ pé ara àfa olùjẹ́jọ́ yín bá gbà á tó ní ara tó lè fi sùn ẹ̀wọ̀n kó dàbí òjòjọ́ kan lọ kó lọ torí wàláhì àníyàn yà mà wàláhì ẹjọ́ wọn tán kóòtù lóòótọ́ ṣùgbọ́n ẹ fi àdánwò mi kàn án kí wá ní àáfàá ń dìfẹ́ǹdì látijọ́ yìí tó fi ná owó tó pọ̀ tó bá yẹn pé rárá ṣe bí scott tẹ fẹ́ kà náà ni wọn ò fẹ́ kó wáyé táyà bá ti gbọ́rọ̀ yẹ kó lẹ́mìí ẹ̀ tí ì ṣe tán àlàáfíà ẹ lè fi 100% jàre ẹ sì lè fi 100% jẹ̀bi tẹ́ ẹ bá fẹ́ ṣàforíjì ọ̀rọ̀ náà ẹ ṣe kó kílíà ẹni pé máyà kankan wá débi tí sẹ́yìn máa fún fáyà pàrọwà fún yín pé kọ́jà ń jẹ́ báyìí àná Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan sẹ̀ ó sì foríjì ṣé bí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ma ìdájọ́ tí ń bẹ lábẹ́ pé èèyàn fẹ́ foríjì yàn ẹ̀ mọ́ tó nígbà tẹ́ ẹ ti mọ̀ yẹn ìṣẹ̀ṣẹ̀ darí padà síbẹ̀ a mọ̀ prolongi mata nítorí ẹ mọ̀ kéwú tá a bá sọ ọ́ gbapá ọ̀tún ẹ lọ mọ́ àyà kan wá tẹ́ tún sọ́nà tí ó gbàrọ̀ yín náà lọ́rùn tí ó gbà fífọ́ yín fi takotapọ̀ ọ̀tún tá a sọ a gbọ́dọ̀ sọ yìí tẹ́ fi jọ jòkó lẹ̀ táwa jọ bẹ̀rù Ọlọ́run ẹjá jọ bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí ni bá bẹ̀rù Ọlọ́run ẹni bá bẹ̀rù Ọlọ́run ní rántí àti bọ̀tán ẹni bá bẹ̀rù àti bọ̀tán ló fẹ́ bọ́lọ̀ dáadáa ẹ bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ náà ni agbẹjọ́rò tí mo gbọ́rọ̀ rẹ̀ lánàá agbẹjọ́rò àwọn ẹgbẹ́ wa nílọrin mo gbọ́rọ̀ agbẹjọ́rò náà tán ní bàbá wa tí lọ́yà tí wọ́n sọ̀rọ̀ aṣíwájú wa ni wọ́n ṣùgbọ́n tó wà bẹ̀rẹ̀ wípé settlement in the court òun náà lè wà gbogbo òfin kọ́lé yẹn lè mọ̀ agbẹjọ́rò ṣe sùúrù kàì ọ̀dọ̀ ni yóò yan kódà káwọn ẹgbẹ́ wa yìí kán lọ́rọ̀ náà kò ní yanjú ìwọ wà nípò ẹni tó lè sọ fún ọ pé ẹjọ́ yanjú kíkó wá lálẹ́ ráyè sí mi ibi tó ti lè rówó tó tún lóókọ tó tún gbapò púpọ̀ wájú Ọlọ́run inú wọn ò lè dò sẹ́ni tí bá ń bu petrol sínú àtẹ́wò yìí so mo ń fàsìkò yìí gba agbẹjọ́rò nímọ̀ràn má bu petrol sọ̀rọ̀ náà mọ́